إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من يأتى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم تلصى لا يصلى إلى الأشقى الذي كسب وتولى وسيجنبها الأتقى الذي يتم له يتزكى الذي يتم له يتزكى والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من يأتى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم تلصى لا يصلى إلى الأشقى الذي كسب وتولى وسيجنبها الدكتور سليمان الفاروقي والله مجيكي أبا فضل وجه الليلة ولا لا إله إلا الله ولا محمد عبد الله صلى الله عليه وسلم الله أبا ولا وجه ولا كفى يقول ولا لا حول ولا قوة إلا بالله بما ينبع ورسنا فرطين وتوا مكاروت له أفوكي كابو سيايو سيلوري باتين لوكالي مولانا الدكتور غوث سليمان الفاروق ونوكي جيبا أدم الله وواجب ودولته سنوا نيايو باوي ọba tí ò fi ìjókòó ìbójú sí ní sọ́nà àwọn àmọ̀dúgbò ọ̀rọ̀ pẹ̀lú owó náà ń bọ̀ ń bọ̀ àwọn ni wọ́n ka ọ̀rọ̀ àkọsílẹ̀ tí àwọn náà ní kòtòlójú náà bákan náà náà ní ní fún wa náà ní ìlànà sí àmọ́ ìjókòó owó àkọ́mọ́lá akọ̀wé akọ̀wé wa ní ọkọ̀ àkọsílẹ̀ àwọn ni wọ́n kà á aláàdì wa Ismail bin Yusuf eminent descendant of Progressive Union IEBPU Ibadan Northwest Branch Alhaji Imam Anafi Subair on the occasion of first Hijrah celebration, award giving and launching of Hijrah calendar on 16th of Muharram 1436 AH, that is 9th of November 2014. Of Allah, the most gracious, the most merciful, is this the distinguished national president, chairman Western Zone, fathers and mothers of the day, chairman of the day, chairperson of the day, guest lecturer, the Arabis, special guest of honor, all IEDPU branches, all the invited societies and distinguished ladies and gentlemen. I said, Assalamu alaikum wa alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Assalamu wa rahmatullahi wa barakatuh. I'm most delighted in welcoming you all to this great occasion of Hijrah celebration, award giving and launching of Hijrah calendar. IEDPU Ibadan Northwest came to life in the year 1992 with the effort of these prominent people who are about to be mentioning: Alhaj Ali Baba Azan, Alhaj Yahya Onimasa, Alhaj Abdurrahman Baba Mali, Alhaj Imam Maraji Yusuf Idora, Alhaj Ahmed Aila, and other important people who we do not mention. We thank them all for their efforts.
In 1997, the national level stipulated that celebration will be done every year in every branch in Ibadan, and Ija celebration was given to Ibadan Northwest. That was on the line. The national level stipulated that celebration will be done every year in every branch in Ibadan, and Ija celebration was given to Ibadan Northwest. The reason why we resuscitate this year's celebration is to have these three capitals. The reason why we resuscitate this year's celebration is to have these three capital projects. First is secretariat, second is mosque, and the last one is school for IEDPU Ibadan Northwest branch. That are to be using for Islamic and Arabic studies. We implore you, to the good people and philanthropists, to donate generously for the capital project to accomplish our aims. We are using this medium to thank those who are honorable stayed till the celebration become realization. Our special thanks go to the National President, Alhaji Ahmad Adi, Chairman Western Zone, Alhaji Dauda Joaniga, Board of Trustees, Alhaji Ahmad Yaya Arijo, Khalifa Sheikh Musa Soliu Esneviwa, our father Alhaji Zakaria Samari, and our Fadila Sheikh Ibrahim Aide, and more importantly our guest lecturer Fadila Sheikh Sulaiman Faruk Onikijipa Al-Miskin Billah Anakumullah. And special thanks to give to Alhaji Adoye, who by the grace of Allah printed this calendar. Brother. We sincerely commend the effort of the organizer who made this occasion went smoothly. And also we thank you all for your coming and the patience exercised by you. May Almighty Allah save you back to your respective destination. Amin. Jazakumullah khairan jazak. By Imam Anabi Subair Oluko Tinti, the chairman, IEDP Ibadan Northwest branch. Assalamu alaikum. Tuwasa Maulana Sulaiman al-Faruq. أدام الله ويأتى ودولته الله أفضل ọmọdé yìí torí bá yẹ sọ yìí tó ẹ̀ ń bọ̀ ẹ̀fẹ́ ẹ̀dẹ́ àwọn èèyàn fẹ́ lè mú òkúta pé àánú ìṣòro òkúta ọ̀fẹ́ tó fẹ́ bó ọmọdé inú wọn wá dùn yìí pé bí wọ́n tó ẹgbẹ́ sáàrin wa ó mú kára wá tó lé sí i àwọn fi ọlọ́run àfi kọ́ yín ní ẹsẹ̀ àti gbogbo ara gbogbo náà ló kún ṣiṣẹ́ mú ayé yín. Nínú àkọọ́lẹ̀ wa àwọ̀dì ń bẹ́ ń bẹ̀ àti wá ṣe ìyẹn ọgbọ̀n àdìmísè fọ́kàrù ikú Maulana Sulaiman àdámọ̀ ìyáwó ẹ̀yà tó wọlé ìlàtẹ̀kù àdìmísè wọn wọ̀nyí pé àwọn ni wọ́n máa fún àwọn ní àwọn ọmọdé wa ní award torí Muhammad Maulana Sulaiman àfihàn ń jẹ́ ọlá yín tọ́lọ̀ ní kọ́mọ jẹ́ ọlá lánàá títún jẹ́ ọlá lónìí tí ó tún náà jẹ́ ọlá lọ́la a fi gbàyọ̀ǹda wájú yín pé ẹ dáàkó ìyẹn rẹ̀ tá a ṣe tá a ti fi yín sèwé rẹ̀ pé yes àwọn àgbàlagbà kan wọ́n máa ń sọ wọlé tó wà nídìí òru òróró jẹ àwọn ló tọ̀ wọ́n àmọ́ iye òróró ìgbọ́dọ̀ bá mọ iye òróró wáyé tí wọ́n wà nídìí ẹ̀ tí òun rí jẹ wọ́n lè láì làhámúdù àwọn òsínú ẹni tí ó ní nǹkan tí ọmọ rírì rẹ̀ bàbá báwo yẹn ń gba àgbàlagbà wọ́n ní ẹ̀yin ni ẹ bá wa fún àwọn ní àwọn bísí ní àwádìí náà láàrin ìṣẹ́jú péréte pẹ̀lú yọ̀ǹda yín ìfẹ́ tó tó sí pẹ̀lú yọ̀ǹda yín níwájú ọlọ́run níwájú yín báyìí bàbá wa national president wọ́n lè gbé àwọn ọdún fún àwọn aláwọ̀ níwájú Maulana Sulaiman Faruq wàdálẹ̀ láwọ̀ àyẹ̀kọ̀ wọ̀dọ̀ ìlọ́tẹ̀kù níwájú yín la fẹ́ kó lọ gbé àwọn ọdún náà kó lọ túbọ̀ sí pé ẹ̀sán ilẹ̀ lọ́ba tán àbábáyágbájá ọlọ́kọ̀ wọlé iwájú ọlọ́run òun gbà wọn tó a fi gbé yìí kalẹ̀ àti ládá àti làádá ọlọ́run mọ́sàkó ìlú kọ̀ọ̀kan wa ẹ má bọ̀ ní gbangba ọlọ́run
gbangba ọlọ́run bíládìlì ìlà bíládìlì Ìlọrin bíládìlì mubarak kólé Ìlọrin bíládìlì 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 mubarak kólé níwájú bàbá wa ìfúnjẹ́ tí ìfún tọ̀dọ̀ IEDPU gbogbo ẹ̀ lórí bàbá wa sí a sì wọ orí parí àwòrán ojú wọn gbogbo téèyàn máa ń jọ nínú aṣáájú níbi IEDPU ní bàbá wa ti jọ pẹ̀lú bó ti jọ àfọ ọlọ́run láàfọ àti wọ́n sí pé àbí àfọ òsínlé mọ́lọ́kàn náà síbẹ̀síbẹ̀ náà kọ́ ipa tó gbọ̀ngbọ̀n ni wọ́n kó nínú ìjọ IEDPU wọ́n kọ́ wọlé àwọn ẹni ọlọ́run èyí ká tó kàwé yìí àgbà yìí pé ó sì yẹ kó rí náà lò ọlọ́run àpàdà sí wọ́n ti kàwé láwùláwù ọ̀la gbogbo tí ń jẹ́ òwúrò tó wà nídìí òkú. tọ́ ní báyìí àgbà owó tí ó tún máa lọ sí àpò àsùnwọ̀n IEDPU ó kú yé yín gbogbo tí ń jẹ́ IEDPU kò sí nípa nídìí náà jẹ́ owó náà lọ. àwọn ajọ́ ń sọ láwọn àwọn kọ́mítì gbogbo ọgbọ́n gbèsè 50,000 naira. àgbà ó bàbá wa aṣọ ahmed yẹ́hẹ̀wà àríjó àfihàn wọ́n bá ń ka àfọ́ olùsì bàbá wa fi kó bọ̀ ní tí mo sọ òun àwọn ò ní gbé bí kọ́mítì ló ṣètò rẹ̀ pé 50,000 naira wà láwọn ọkọ̀ wà lá ọwọ́ ọjà sàmì ìwà apá tẹ̀lé wọn ẹ sàmì ká máa rí bí 20,000 ká lára gbogbo yín ẹgbẹ́ àpò bàbá mi bọ̀ ní owó lọ bá fi 1,000 naira lọ sí gbogbo ọjọ́ máa tó àbíjọ́ kàfẹ́ kankan gbogbo ẹ̀yà rẹ̀ ti ń bẹ̀ ní lára wọn. àwọn ọ̀gá àwọn bàbá bàbá wọn yìí lóko káwọn atún fi yí gba àsìkò. àwọn fi àwọn àgbàkà ń bẹ̀rẹ̀ kọ́lọ́ jẹ́ kí bàbá ń lókun lẹ́nu ni gbogbo ìgbésí ayé wọn IEDPU. sọ̀rọ̀ mọ́jẹ̀ ń gbà sí kọ́yà. tọ́ òfásìkò ni wọ́n wa ṣé ahmed yahya àríjó oníkẹ́ máa bọ̀ fọ́tòdà níwájú sọ̀rọ̀mọ́nà aṣọ sọ̀rọ̀mọ́nà alifàrú gbọ̀gbọ̀ tó alìkìtì báyìí ìlọrin kọ̀bùtà jẹ́ ńlọ. Bismillahirrahmanirrahim. Mo kí gbogbo àwọn tí wọ́n wà nídòkú pàtàkì jùlọ
máa ti fún tẹ̀dọ̀ IDPU ọlọ́wọ́ jẹ́ kárí wọn pẹ́ yóò sì máa san wọn lẹ́sàárì yóò sì jẹ́ kí wọ́n lò pẹ́ ní orúkọ gbogbo ẹgbẹ́ IDPU ilé àti oko àní international àfihàn ní àwọn olùjẹ́ ọlọ́wọ́ jẹ́ kẹ́ lò pẹ́ ọlá fatia iná àtẹ́nà iná àtẹ́nà ìyàlẹ́ ní aramẹ́ni rẹ̀ ní. بلادنا ولا بلادنا إيماني níbi sí ìdòwò ìjókòó ọ̀rọ̀ ayé tòrò kọ́dà àwọn tí wọ́n gbó pẹ̀lú wọn tòrò bàbá mi zil arab bàbá wọn fi gbọ́nsà náà tó gbó pẹ̀lú wọn gbọ̀wá tó wá tòrò ó tòrò pọ̀ tọ́ ní báyìí ní kámákámá wọ́n fún ní award ọmọ ìsìnkú wá ti jáde owó àgbàgbà ìrọ̀lẹ́ fún ní award kanana ẹ fojú wọn lẹ́kìn lọ wojú wọn wọ́n bá fún ní award agbèsòdì pé 50,000 naira bàbá wa orí owó náà gbogbo ayé wọn náà tóòrò kò bẹ̀rẹ̀ mọ́pò àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ bí ọ̀pọ̀ náà tọ́jú báyìí owó 50,000 a sì fẹ́ kó pé a sì fẹ́ gbàsìkò tó a fẹ́ gbọ́rọ̀ ọlọ́run lẹ́yìn tó lè jogún òfin ní kíákíá bí o bá ṣe pé àwọn wa ní nǹkan wa bá a mọ rírì nǹkan wa èyí tá à ń ṣe níwájú ìnáwó sí ìsìlámù Farouk àbámọ́láwọ̀ lọ́tọ̀ wọ́dọ̀ lọ́tọ̀kù ọ̀wọ́ ọ̀wá ní pápá àpá kọ́mọ ọ̀yá ẹ̀wọ́ ti 20 wọ́n ti 30 ilẹ̀ káwọn sọ́sọ́ ayé wọ́n ti 20 ilẹ̀ ọba kọ́ bí 50,000 ọba àbọ̀lọ́wọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ lọ́wọ́ sí wọn màrúfù ni wọ́n ní ayé 1,000 naira ni wọ́n fi ilẹ̀ kó òwò pé ní 20 aláwọ̀ mẹ́sà 0 hours 1,000 naira wọ́n fi ilẹ̀ ọ̀yá kọ́mọ ọ̀yá àfọ̀ gbàsìkò ọ̀yá kọ́mọ ọ̀yá àbáwá ìzà olóyin àwọn ọ̀fọ̀ gbà sí pé mo gbà sí owó ọmọ mi 500 naira ọ̀yá alhamdulillah àbáwá ayétòrò ọlọ́kọ̀ wọlé àwọn ọmọ ọlọ́run èyí tí ọ gbà lónìí tí lọ́wọ́ gbé fún yín tó ọ̀sìn bò wọ́n ní nínú ọlọ́kọ̀ bá níbi náà láyé lákọ́bù orúkọ yín ọlọ́jọ́ máa lápá ọlọ́láhìlá ìlọ́lá àwọn ìwọ́dà ní kíákíá $25,000 naira. Berapa juta lah? Berapa kurang bàbá lárúbá wíkà lọ́gbà àtijọ́ kí wọ́n ní kó oyin ní àlùkùrá ní oyin ní àlùkùrá ní owó ọ̀gá yìí wà ní tí wọ́n kò sọ̀rọ̀ lọ́rùn àlùkùrá ní oyin ní ìlàgídì àdúrà lọ́rùn ẹgbẹ́ náà gbọ́dọ̀ àyàfi ọdún ìlú ìbẹ̀rù sí ìgbàkan àmásìkò tọ́ ní báyìí ọba wa aláàjì wa Yusuf Muhammad Oyiza olórí táwọn
fi oyin sọ̀rọ̀ sọ̀ alhamdulilayi nínú ara ìwòsàn oyin òun náà ni IEDP láti sáfàní ń bọ̀ lónìí ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run àǹfààní lọ́jọ́ ní ayé ọlọ́run lọ́fọwọ́ ní agbáyé náà lọ ọlọ́lá ìlànà bẹ́ẹ̀ ni òtí ń jẹ́ IDPU àwọn náà ní bẹ́ẹ̀ ni lẹ́yìn sọ̀rọ̀ fàfún wàlá gbogbo ilẹ̀ bá mi tó fún tẹ́lú tọ́ ní báyìí torí àsìkò kódà bí ó yẹ ọ̀pọ̀ lẹ́yìn wọn àti kókó ti já sówó ni wàlá àwọn àfọ̀lọ́ àwọn olówó ni wọn mọ́tò tó ń sọ ní sẹ́ẹ̀ èèyàn tó wá pọ̀ mọ́tò wájú 50,000 lọ kálọ̀yìn ọ̀bá pọ̀ 50 èèyàn tó wá pọ̀ fáwọ́kọ̀ ni o tọ́ bàbá ẹ̀kọ́ gbé 50,000 naira ní cash káwá dá sí i kábọ̀ kò lé ní 50 kí wá ní tọ́ ọ̀pọ̀ àwọn tí wọ́n wá náà kábọ̀ dá sí kó lè kó bí 25 gbòógó ìwé pè ọ̀rá nípa ìwé pè ẹsẹ̀ àbá 2500 naira ẹsẹ̀ ọba àwọn mẹ́sà ó tó ní 1,000 yẹ lẹ́yìn náà tọ́ wọ́n sì kí èmi tọ́lá wà láwọn mẹ́sà ẹ máa dá ẹjọ́ òkú lè tọ́ bí 20 pọ̀ bàbá fẹ́ta kó kó tọ́ọ̀nù tọwọ́ yóò ná ó kí ọ̀gá mi orí ọwọ́ wọ́n ní ìlà ìlà ìlú fòkè ìsàlá ọba dá sí ìlú ìlà ìlú àríkò ìlà ìlà kíákíá ìlà àfihàn tó bá ma lẹ́bi sílẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sọ tó bá ti ń rásù káyọ̀ rẹ̀ yà wá o bó ti máa lọ́gbọ̀n sílẹ̀ ọ̀rẹ́ ọkọ̀ bá wíkì àyẹ̀sọ̀ fàlẹ́ ọ̀fẹ́ wà ó fàlẹ́ ọ̀rẹ́ àyè àbíbá wọ́n àkọ́dé àtàwọn ọmọkùnrin náà wọ̀nyí kiri lára fàlẹ́ ọ̀rẹ́ kàdé àbíbá nínú àbáyọ̀ kàdé ọ̀sàfíà ìlà wà ayọ̀lẹ̀kọ̀ ìwọ̀lẹ̀ àwà bàbá akọ́dé ìwọ̀lẹ̀ ọ̀nàbọ̀ ayé wà ní ìgbà sọ̀rọ̀ alábímọ kìdá nínú nínú wàyà sàmúlò wà náà ní ìhájú ní sọ̀rọ̀ àjòjò yọ̀dúró lọ́wọ́ ọ̀yìn bọ̀yà ayọ̀ ìbọ̀dé wọlé lọ́wọ́ ni wọ́n gba àwọn ìgbé àwọn ọ̀gùn wọn. Bàbá ọlọ́pàá bíbí àti títọ́ àti rírè bàbá sàbùkọ́ bílì ìyẹn lò gbogbo tí ń jẹ́ ìyànjú yìí nínú ìjọ IEDP ọlọ́run náà kò pa ẹ̀ láíláí àwòsó wa bá àwòsó kó ẹlẹ́yìn kẹ́ ẹ gba award àbábà sí ikú ọlọ́pàá ìjọ kan láíláí. Bàbá láti tẹ̀lé tí ń náwó sínú ìjọ yìí lápàlọ́ ìlú náà ní alọ́ba àbọ̀ àtọ̀wá bá yín náà ní bẹ́ẹ̀ sì nílé wa kókò àwọn ilé ọmọ ṣé ọ̀rọ̀ ń kí wa káàbọ̀. ọmọ wa rí bẹ́ẹ̀ fún gba ẹ̀fún ní award lọ́wọ́ wá 50,000 naira ní ìlàgbà lọ́wọ́ ti yín náà wọ́n mú sọ́dún lè sì láyéláyé ẹ̀ ti náwó ọlọ́run ní yín wàláhì azeez ọlọ́run mọ́tò ọdún lè sì láyéláyé àgbẹ̀ǹkà kúrò hàn kẹ́lẹ́ ẹ̀ sì dé rẹ̀ kí o bá yẹn àbá àbá tí wọ́n gbé pẹ̀lú yín táwọn náà máa dá sí i ẹ̀yin lọ́kọ́ máa ń sí i lọ́kọ́ máa ń wọ́n lọ́kọ́ tí tún yẹ òkè wẹ́rẹ́wẹ́rẹ́ ìrọ̀rùn ìkànnì ìkànnì wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n máa fi dáhùn fáwọn mẹ́rin dára yìí. báyẹ̀ ní báyẹ̀ 9,000 naira ọ̀rẹ́ òjò bàjẹ́ láíláí ọba mi nígbà tí bàbá bá kù wà ní àbúrò wà ní àbúrò kò ní tán bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀kẹ́ ọlọ́pàá wá sí ọmọ arúgbó ayétòrò ọyẹ ẹ̀ máa fún tó sí ọmọ rẹ̀ lọ.
wà lélẹ̀. àwọn ni wọ́n ṣètò àwọn olùgbà wa ọgbà fún aláàbà fún mi sọ pé ọgbà fún. ẹgbà fún sùnlẹ̀ náà ọmọ fáwọn ìwọ ìlànà ìyẹ̀tù yìí lára ọgbà fún ọgbà fún ọgbà fún ẹgbẹ́ ọkùnrin kọmọkásí gbogbo gbà lámọ́ kàn sí màmá yìí náà tí wọ́n sì tó wá padà wàlá ọba wa ìzọ́nàt ọmọ kìbá lókè wọ ọlọ́run ọba ní gbangba náà lókè ọmọ àgbélé àtàkà ọmọ àwọn Muhammadu ọmọ àmìnà kájọ Muhammadu Muhammadu àìsásìkò ni inú wa ló gba award lọ́wọ́ IEDPU aláàbùbá ọlọ́wà ní owó award pẹ̀lú owó 50,000 oyè sí gúrúwà ìbáyé ìmọ̀ràn ní ìmọ̀ràn tó wọ́n ń la pàmì ayé yìí ní ìka ìwọ́n mọ̀ ga sí ni ní kẹrin ẹ̀dẹ́ ní kẹrin ọ̀nà nínú ọjà yẹn oṣù tó gbọ́ ní àná àgbẹ̀ka Kùránì Kẹ́rímù ọlá Muhammad nínú ẹ̀bá jẹ́ ní owó yẹn káàmù sí àwọn ilé ọmọ fi dá sí ní kíákíá gbogbo àlàfẹ́ tó gbádùn Maulana Sulaiman wọ́n sọ fún owó náà nígbà wọ́n ṣe wọ́n ṣe wọ́n tó àbọ̀wọ́fà wọ́n ta oṣù ní ìlàgbà ṣubú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. iṣẹ́ tí wọ́n fi wá ṣe láti Ìlọrin táwọn IDP ilẹ̀ yìí pè mí sí ni pé kí n gbé àwọ́dù fún àwọn ẹnìkọ̀ọ̀kan tí wọ́n fún ní àwọ́dù lónìí. àmọ́ wọ́n wà bẹ àfáàwà oníwàásí àwọn ni mo fẹ́ bẹ̀ pé kí wọ́n bá ń gbé fún wọn torí pé ìparí bíbí tí alájà ń kó nínú IDPU kò kéré bàbá ti pè wọ́n ní national headquarter wọ́n jẹ́ wọn lọ bí wọ́n bá pè wọ́n lẹ́kọ̀ọ́ náà wọ́n dá wọn lóhùn bí wọ́n bá sì tún pè wọ́n lẹ́yìn náà wọ́n dá wọn lóhùn gbogbo bí wọ́n ṣe ń dá wọn lóhùn gbogbo táwọn náà bá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́ ọmọ bá dá wọn lóhùn ọlọ́dún òní ẹ̀dá kan àfáà náà bínú pé mo bẹ̀ yín sẹ́ àmọ́ ẹ bá ń pírẹ́sẹ̀ntì ẹ̀ sí wọn bí mi ṣe dùn tó ni mo fi sọ pé kẹ́ ẹ bá mi fi ṣe fún wọn. آمين يا الله بسم الله الرحمن الرحيم وبه نستعين pẹ̀lú ọ̀dọ̀ àwọn bàbá wa àgbà tí wọ́n jẹ́ president fún IDPU. national president. bàbá wa Alhaji Hamid Adi.
ọlọ́mọsàjà ni wọ́n pẹ́. ọlọ́run jẹ́ àrùn ọpẹ́. pẹ̀lú ìyọ̀ǹda wa la fi gbé àwọ̀dù náà fún màmá wa. pẹ̀lú ìyọ̀ǹda wọn làwọn bá fi gbé àwọ̀dù náà fún màmá wa. lórí dáadáa tọ́lọ̀ ní orí ara yín. lórí dáadáa tí ọlọ́run bá ní kí wọ́n rí lára yín. dáadáa tọ́lọ̀ ní orí lára. gbogbo dáadáa tí ọlọ́run ní kí wọ́n rí lára yín. ilé ìfitọ́ sí yín. tí ilé ìfitọ́ sí yín. ọlọ́run níjà padà sí bọ́ba yín. ọlọ́run ní jẹ́ kí àpadà sí bọ́ba yín. a lè yín kú kò ní di yín kú. yóò lè yín kú kò ní di yín kú. ọkàn yín lé kò ní yẹyẹ yín. yóò pọ̀ yín lé kò ní yẹyẹ yín. ọkọ̀ yín kò ní jẹ yíyà. yóò kọ̀ yín kò ní jẹ yíyà. salatul fatih. salatul fatih. سيدنا محمد الفاتح ما قل قال آتي بالمن سبق من أسلاك بذاك ولا أدي إلى صراطك المستقيم على آله آمين سبحان ربك ياسفون الحمد لله رب العالمين السيد عمر الفاروق أدام الله ولايته ودولته لقماني بابا خليفة وبابا وسيتوني بابا وبابا وصابي وبابا وسيتوني أكيوا وأهلا وسهلا ومرحبا طب تعرف دلوقتي láàrin ìṣẹ́jú méjì àfáwà bábìlì Salman wọ́n bá wa kí bàbá wa káàbọ̀ pẹ̀lú àkọsílẹ̀ ẹ̀kọ́ lọ kí wọn ní ẹgbẹ̀wọ́ ìbúkà ẹgbẹ̀wọ́ náà wọ́n lọ́wọ́ kọ́ gbọ́ tó mọ ṣe òun bá tẹ̀ ó kì í rà òun bọ̀ ní wá ń bí náà wọ́n fẹ́ kí ẹ̀mú kan. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. هذه قصيدة القافية النهرية قصيدة باسم إلهنا. أكي يا براوة أراكت الولاء أراكت الولاء ويا صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ko mo fi anna Muhammad mo fi Mawlana Sheikh Farouk Billah mo fi do kan ku wa sallallahu alaihi wasallam mo kí èyàn mẹ́fà era ko to Ọlọ́run tó ń wọjọ́ ti lọ púpọ̀ ilé èyàn mẹ́fà tí mo kí ọkùnrin bẹ́ẹ̀ mo kó bẹ̀rẹ̀ mo kí àlejò mo kí àgbàlagbà bẹ́ẹ̀ mo kí ọmọ kékeré mo kí gbogbo àgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Badatu qasida wọ́n jẹun tó jẹ́ pọ̀ òun ní ọ̀rọ̀ tẹ́ wá ní ọlọ́run ní lọ́rọ̀ ẹni tó bá wọ́rọ̀ ni màá ń gbọ́rọ̀ fún baba Sheikh Farouk miskin dọ̀la ọ̀rọ̀ ni wọ́n àwọn gbẹ̀gbẹ̀ nílé ọ̀rọ̀. wọ́n ń fún torí wọn bẹ̀rù ilé ìwé ìmúra. ọba láàánú ọba ilé kẹ́ ọba tó máa ń pọ́n ilé òun náà lọ́ba tó yẹ pé ń kẹ́ gbogbo wa bẹ́ẹ̀ abá tí baba Sheikh Farouk dọ̀la àwọn ọjọ́ lẹ́nu ìkẹ́. sọ̀rọ̀tún sọ̀rọ̀mù sọ̀rọ̀mọdé kọ̀ọ̀bùlà kọ̀tì. ìjọba wọn ọlọ́run lóhun tí ò nígbà tí ó tàn án kọ́ máa dá gbogbo ìgbà fún. aláṣẹ́yìí سادات عالم أمدنا محمد صلى الله عليه وسلم تنسلوا بدبا نبي ورحمة رأيت بدات من بدور الحقيقة òṣùpá tó jẹ́ yípo ń gbàta ojú ayé àrí òṣùpá ni lọ́tún ayé ló sí ayé gbogbo tí ń jẹ́ àgbáńlé ayé pátápátá òṣùpá lẹ́nu ìwé náà lòṣùpá òdodo. ọ̀bí túbí ọ̀kùn tó ta fọ̀rọ̀ dìínà. ẹni sí ẹni náà mo gbà fóṣùpá náà mo ju sẹ́lẹ̀ fóṣùpá náà torí fóṣùpá náà lọ́wọ́ lọ́nà lòṣùpá náà nẹ́bí lòṣùpá ni òṣùpá náà là nẹ́bí wọn náà máa ṣe Farouk miskin dọ̀la. àyàsẹ́ yìí dá sábẹ́ẹ̀tì àṣírí ìlàyàtì. síwájú gbogbo aṣíwájú àkókò tá a wáyé àwọn wòlíì ọlọ́run bí wọ́n ti lè wọ́n pọ̀ tó yóò lẹ́yìn tí ó jọ ga àwọn nínú àwọn tí ń sọ̀gá àwọn ni bàbá sọ́lù sí gbẹ̀gbẹ̀ láì bẹ̀rù wọn. àmírù ọ̀mọ̀lá ìwà bí ìfisàmà nínà. aláṣẹ nínú àwọn aláṣẹ lẹ́jẹ́ gbogbo ẹni tí ń já síwájú kọ́ ló fi ń já síwájú pẹ̀lú mímọ́ bàbá wa jẹ́ lẹ́kọ̀ọ́ nínú gbàtà wàyí àlè ìsá àlè rí wọn tí ó fẹ́ dàbí rí náà wà fáyé. àwọn akúndùn ọ̀tá ó sì náà
ṣe dáadáa gbogbo àwọn ọmọ kéékèèké yìí àbá ti rìnrìn kùnrin àbá ti jẹjẹkújẹ àbá ti fàfàkúfà àbá ti lòlòkulò ẹ̀yin lẹ́ pé kálukú ayé pé kèé lábọ̀ tí tèmi tí ń sin ìyẹn tẹ̀lé mi kẹ́ ẹ̀fẹ́ lábọ̀. ẹ̀yà tó òmìnira àti ọ̀rọ̀bùn sàmáyé. ẹ̀jẹ̀ ńlá mi ọ̀rọ̀ àwọn ìyàwó òkè wọn wò sàlẹ̀ wọn ló bò lẹ̀ sí jẹ́ àwọn kan tara wọn dáwọ́ pé lẹ́yìn ọdún mẹ́wàá àwọn ọmọ ẹ̀kọ́ náà ní bẹ lábẹ́ ìgbé sọ ọgbà ìkèlè mímọ̀ sí ọlọ́run. bàbá yóò sùn ilmi fi jami arabi wati. kéwú tó ọba gbọ́ yé tó ọba kékeré tí ò yọ disinari máa wulẹ̀ wá disinari bàbá sọ Faruku Miskini Bilahi gẹ́gẹ́ ní disinari gbàgbọ́. ilé àbúrò ìlàrí wàlá àdìsí àmàbìnrin. wà á tó bakọ̀ yẹ tó sójà ìlú ọ̀rìn náà. wà á tún bàkọ̀ yẹ tó sójà ìlọrin náà. wàlá káwọ́fọ̀ àkọ́ wàlá gbàmú ìlọrin náà. torí ọ̀rọ̀ ń sọ̀rọ̀ sọ́njú bàbá wa àmọ́ bí mo bá rí ẹ̀mí mi a máa balẹ̀ púpọ̀ torí pé tí ń dẹ́rù bàyẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn lẹ́rù. àwa adé pẹ́yìn gẹ́gẹ́ làṣẹ́kù àwọn akẹ́lọ́rin bàbá sẹ́wù gálẹ̀ aláya bàbá sẹ́kẹ̀ Adam akẹ́niwa bàbá sẹ́kẹ̀ Kamadula Adabi akẹ́niwa bàbá sẹ́kẹ̀ Yaya Mọ̀tádọ̀ akẹ́niwa àwọn ẹ̀yà wá sí bí ń gbà tó gbọ́ ìwò sí pé kò sákẹ́ lọ́rin mọ́ bẹ́ẹ̀ bá ti rí bàbá wa kẹ́wù náà nìyí. wàsíìrì Abubakiri Sidiki Masakini. àní Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo sábẹ́ òun náà tó jẹ́ mínísítà òun ọ̀tún òun náà Aliyu karamallahu wajhahu ọwọ́ adúlákọ̀ yìí pé ńgbà tí ṣé Ibrahim náà wọ́n ń bá bọ̀ wá ní ṣé Ibrahim náà wọ́n dáa pé tó jẹ́ mínísítà òun ní Aliyu Sise bàmí ẹni tí ń jẹ́ mínísítà bàbá ṣe Abubakar Miskini Bilahi bẹ́ẹ̀ bá wọ ọlọ́tún tó wà lọ́sí kò síbi kankan ní bàbá ṣe Faruku. Sheikh Sulaiman Abu Faruq sọ́ọ́rọ́ abẹ́kùn mọ́ fáwọn sá mélòó mélòó ẹni tọ́lọ́ ń dá mi òsì omi orí burúkú omi àgbákò omi wàhálà ọlọ́ni bọ́ bá délé ayé ọmọ ṣẹlú sáwọn ẹgbẹ́ rẹ̀ ọmọ bá ń lu bàtà ni àmọ́ nígbà tó ti pàdé yé tẹ̀sí wáàsí tó wá sọ́lọ́. ìmọ̀ ìfọ́tí kò olórí kò ní mọ̀ jọ àìdí rẹ̀. ẹjẹ́ látara bàbá wa ṣé Miskini Bilahi ẹ tó wá jẹ́ látara bàbá wa ṣéke Adam bẹ́ẹ̀ bá wá rí ẹ̀yin bàbá ṣéke Adam ẹ̀yin tí ọba jẹ́ tí ọba gbọ́ yín ń bí ọ̀rọ̀ yín bàbá kó sí lára torí páyìn lọ̀rọ̀ ẹ̀yin lọ̀rọ̀ bàbá ṣéke Adam lọ̀rọ̀ ẹkún bí tọ̀tún mọ́ntàṣọ wọ́fà wọ̀lámíyàtà fákọ́ wákàtí ìdásánjọ́ jama abẹ́yẹnẹ́hùnmá wákàtí ìta àkọ́kọ́. wọ́n mú ìsọ́kù tó ń mú àbẹ̀kọ́ wá sí ìṣesí ikọ̀ yàtọ̀ sí wàkúndé wà tó lẹ́la àlórí. wàkúndé wà tó lẹ́la àlórí ẹ̀kọ́ sí wájú náà. ẹ bá wá sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ṣe Ádámù náà ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó pé ńgbà tí bàbá bẹ̀rẹ̀ yìí pé ọ̀rọ̀ táwọn sọ bí bàbá bá fẹ́ bẹ̀rẹ̀ àrùn ti bàbá lára yìí torí pé tó jẹ́ ara ti ń bọ̀ bàbá yẹn pé àǹtà ṣé Ádámù náà wí ju báwọn lọ àfọlágbá ṣé Ádámù sì ní wọ́n sọ láti bọ̀ àbúlá àlìmọ̀ wàyẹ̀ sí kúrúkún àlìmọ̀ dọ́mà àmìnà sọ̀látún sàlámùn dá ìmìnì aráàlú sẹ́ àlìmìnà ìlọrin sàlámù alùpùpù lọ́rọ̀ wọ́n ní gbogbo jọ̀mọ́ wọ́n ní ọ̀tá àkókò rí wọ́n ní kọ̀mọ̀ yìí sì láti rí wọ́n ní wàlúwà kó wọ́n fi kankan pò mọ̀ wọ́n pàápàá wọ́n ní kọ́dẹ̀ káwọn mọ́tò gbogbo wa ẹ̀mí àwọn ọ̀gbálẹ̀ ọ̀lọ́ àfihàn ìwádìí wà pé ó dé aláàbọ̀ wọ́n ní àdúrà káwọn sì rẹ̀ ní àwọn fún bàbá mẹ́. Ọlọ́run ti parí ẹ̀bọ̀. Ìbámu mọ́sà ní Ọlọ́run ti parí ẹ̀bọ̀. Bó ti parí rẹ̀ lákọ̀ọ́kọ́ náà. Allahu akubaru ní náà àmọ̀síkì ìdìgbẹ́. Allahu akubaru. Ǹjẹ́ rí báyìí? Ọlọ́run mọ́sà ní bí ju òkúra ha. Bó bá náà ṣe parí iṣẹ́ Mùránà Gọ́ọ̀zù Zàmà. Bàbá Mùsùlùmí. Bọ́ọ̀bù ó ní. Sùlẹ̀mánù náà là rí. Bọ́ọ̀bù Mùsùlùmí náà tà mọ́ ọ́. Ẹbí lọ tó yí lọ́rùn lónìí. Bó bá wù ọ́ náà. Bó bá wù ọ́ á di ẹ̀gbọ́ náà má fò ó yàn. Ìgẹ̀rì sọ. Wàlẹ́ òní sí ọ̀bá jọ tọ̀ wá níwájú mi. Báà ní bí ọ́ ní kankan ẹnì kankan òní ní àbá yìí náà. Báwo máa ṣe wá àsìkò? Báwo fún àti púpọ̀? Ẹ̀kọ́ wa ń bọ̀ lára wọn. Ẹni tí ọ̀bá ní tọrọ. Bàbá yóò nà tàn yẹn ní ayé. Bàbá mi mọ̀ ọ́sà wà máa ń wọ ìwé ọ̀gbọ̀n púpọ̀. Bí ẹ̀jú mi ti wá mọ. Bí èyí ti wá mọ. Wá sí ti wá ń gbọ̀n. Wọ́n fẹ́ wá ń gbọ́. Wá bí ilé kan. Ọdún wa fa orúkọ rẹ̀ jù ú. Àwọn sì bẹ̀rẹ̀ lékún náà. Wọ́n ti bàbá wógun o. Wọ́n bẹ̀rẹ̀ sí ma wá ní bàbá wa. Wọ́n ní gbogbo tó bá ju àwọn lọ, àwọn ti $5,000 lẹ̀. Àmọ́ ń
bẹ́ẹ̀ tó ju àwọn lọ́mí dákùn lọ́nà fi owó adé alẹ̀ àwọn ìṣòro àbú alága wa western show wọ́n fi 2,000 naira náà owó òkúrò rárá àwọn yàrá kébé kọ́. Our committee 10,000. ó ti ń jẹ́ ìjọ IEBPU lápapọ̀ pé Ìbàdàn North West branch pé a kó bàbá ó bá wa lóhùn àfún owó kẹ̀kẹ́ owó gbọdọ̀ owó kẹ̀kẹ́ kò sí gbàgbé àwọn tó fún wa lówó ni kò sáyè ní 10,000 naira àfi owó ṣòro abúlé kí wúlé yá lùwọ́ bàbá wa ó ní wọn. àwọn àwọn akébé ádìyà bàbá wa bàbá wa àbùkọ́bìnrin ìyọ́lò bàbá wa olóyin ádìyà bàbá wa gbọ́dọ̀ wá sí fún wọn. bàbá wa kébé ìyá mi wọ́n wá kébé àwọn náà kọ́ fún wa ní mọ́sà 5,000 naira. ọ̀dọ́ kò yá aláàjì wa olóyin ẹ̀jẹ̀ arẹ́sọ̀dọ̀ abúlé kíkú lè yá lù wá. ayé tó rò. aláàjì òbí kan bí ìyọ́nù ó tún gbogbo ilẹ̀ Ìbàdàn pátá òtún ilé ọ̀kan fún IBPU 2,000 naira. aláàjì wa màrú fayé kóró. ọba àdìbẹ́sì ọba ìṣòro àwọn náà fún wa ní 1,000 naira. wọ́n ní ìrẹsọ̀dọ̀ abúlé kíkú lè yá lù ọ́ ẹsẹ̀ ìlú kọrí àmọ́lá mọ̀ yìí àwọn òwúrò sí owó yìí 1,000 naira. aláàjì wa Ìsá olóyin owó 1,000 naira. ní kámákámá wọ́n náà dá sí kòkòrò dá sí kòkòrò ọ̀hún wá sí ìṣàkóso tèmi. àwọn fífi mi sẹ́mi wa fún IBPU 1,000 naira. ọba wa arúgbó 1,000 naira. aláàjì wa Abubakar ètò alẹ́ imam sọ̀dọ̀ bàbá 1,000 naira. èmi àlágbára ló ń wá ẹgbẹ́ sí nítorí bá ń lágbára ọmọ wa ẹgbẹ́ lóṣù dàbú tó ọlọ́run tó mọ̀ nínú ìjẹ́ ìyẹn ní ayé déédéé ní àkówó ti dáadáa káyọ̀ ẹni tó mọ̀ náà káàsà 1,000 naira ọlọ́run tó mọ̀ 1,000 naira ọyá àwọn ẹ̀ máa dá sí i tí mo jẹ́ bàbá mi náà ẹgbẹ́ àpò bọ́ọ̀bá tara ilé wọn ló pọ̀ ọbọ̀ òun àlọ́ ọmọláyé wọn nìyẹn ẹgbẹ́ fún àwọn ọmọ bàbá wọn. national president wa pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó kọ́wọ́ wá pẹ̀lú wọn 5,000 naira wáwáwáwáwáwáwá báwo bá wọn sọ̀rọ̀ ọlọ́run bí a fẹ́ ṣe èyí kí àwọn ọ̀gá mi náà máa bóde àmọ́ afúnyẹ́ tẹ́lọ̀ 500 naira ọlọ́run náà ìlú kọ́ rẹ̀ 1,000 naira láti ilé iṣẹ́ àfúnyẹ́ 500 pẹ̀lú 1,000. bàbá wa aláàjì wa ọ̀sáka bẹ́ẹ̀ ló kò pa lọ́rùn bẹ́ẹ̀ ni 1,000 naira àmọ́ sáájú bẹ́ẹ̀ bàbá bá sọ̀rọ̀ ọlọ́run á sì gbé alimánàkì wa jáde ẹ fi àtúndẹ̀ ìbọ́kà tí ọlọ́run tó sì yín la bàbá ìmọ̀nú àgbà fún epo sango sọ́sọ́lẹ̀ yìí náà 1,000 naira lókè jọjọ 1,000 naira ẹ̀sùn ìyàrá náà mú wa mọ́pàá má ka ọ̀lẹ́ tọ́lọ́dọ̀ bẹ́ẹ̀ bàbá ìtúndẹ̀ ìbọ́kà ara yìí ẹ bá a fún wọn kí àbáwá sọ bí ẹ̀sùn 1,000 naira. bàbá imam ní Èkó tẹ̀dù. bàbá ìmọ̀ràn wa ní Èkó tẹ̀dù. imam Abdulkabir. bẹ́ẹ̀ni Abdulkabir 500 naira ẹ̀sùn olóòpó ní pé à ń gba bàbá rà kan náà. ọmọ ìjọba máa dá sí i bàbá ọ̀rọ̀ wa lọ́ọ̀ṣì alimánàkì wa ọlọ́kọ̀ wọlá bíbí yín wọlá títọ́ yín wọlá rírò yín èròǹgbà wa káàfin ní ọmọ àgbà ń lù Ìbàdàn kátó ń gba àwọn èèyàn jókòó ọlọ́run tó ṣèṣoré ní ayé wa ọlọ́lá ilá ìlànà àgbẹ̀ká wa jáde ẹ̀yin ní chief launcher wa ten launch tẹ́tù rọ́ṣọ dàbù wa insha Allah kí àwọn ọ̀gá mi máa bọ̀ ní babalátàárọ̀. àwọn babalátàárọ̀. àti fi bàbá wa ṣé wàá lé mi ètò ní. ṣé wàá lé mi ètò ní. tí wọ́n jẹ́ grand patron wa. tí wọ́n jẹ́ grand patron wa fún gbogbo IEBPU dáàbà sì kíkí wọn wo ìgbàgbọ́. wọ́n kẹ́ mi kápẹ́ ṣe kápẹ́ ṣe. ikú lílì sáà ni. balùwẹ̀ ọjà wa yìí. nakulu adama la ọdá ọlátà lílì. alábùkún lílì sáà ni balùwẹ̀ ọlọ́. aláàbí wa alikọlífà mukadam mọ́ọ̀mìn ọ̀kẹ́ tí o gbé yàwó ẹlòmíì jẹ àtijọ́ tí ọjọ́ ọ̀tá tó lè lóò kò rí bẹ́ẹ̀ ọ̀dọ́ ọlọ́run tá à ń wí náà lọ àwọn ni wọ́n lọ wá sí ìlú náà ọ̀gbìn tó wọlé lò ọdún méjì wá ní.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار وأعد لهم جنات تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه بسليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم لا إله إلا الله محمد رسول الله بهم يا علي على اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لمن سبق النادر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم آمين. هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. يا النبي محمد صلى الله عليه وسلم. عليكم يا الله àti àánú kọba sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu maulana sheikh Alhaj Ibrahim Niyaz radiyallahu ta'ala anhu sheikh Abu Bakr Siddiq al-Miskin billah sahibul Ibrahim radiyallahu ta'ala anhu kọba bawa زائد الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله اليالوني تغمده الله برحمته وآمين وبابا مرحوم
مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحضبي رحمة الله عليه. ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún bí a sì máa rántí wọn pé rábì Allahu ta'ala anhum wa jazahum minhum hasana qudwati siddiq sultan zamina biqudus qad safi sunina wa fún tí wọ́n ti lọ síwájú Ọlọ́run bàbá wa ọba ìlú Ìlọrin dátúwọ́ lọ́ọ̀kan sí dátúwọ́ lọ́ọ̀kan sí wàlláhu yà fún ọkọ̀dá mi nàná aláwọ̀ mọ́sàbá sùnmọ́lá balẹ̀ àmín àtàwọn àti gbogbo tí ń jẹ́ àwọn àmín lórí àwọn àyímà àmín àti gbogbo àwọn balógun kọ̀ọ̀kan àmín ìlú Ìlọrin ọlọ́mọdé ọ̀dàrú àmín ìlú Ìlọrin ọlọ́mọdé ọ̀bàjẹ́ àmín alibarika ọlọ́run ẹni ọlọ́run àmín bí wọ́n bá dàrú tí o bá bàjẹ́ ọlọ́run àwa tí a jẹ́ máa lọ́nà ibikíbi tá a bá wà àmín ọlọ́run má fi wá ba ìlú náà jẹ́ àmín alibarika ọlọ́run ẹni ọlọ́run àmín mo kí bàbá wa àgbà wọ́n ní al-aymanu fal-ayman walau kana Aba Bakr fil-yasar ayyadakumullahu bi nasrihi. bàbá wa fadilatu sheikh al-sheikh al-alifa Musa Esinobiwa abamallahu ọ̀tọ̀hù ọlọ́run Musa wọlé àwọn bàbá tí wọ́n sọ wọ́n lẹ̀ láti jẹ ẹ̀ta lánàá títí dòní ọba tí ń kọrin tí ò padà lẹ́yìn torí sàdéhùn gbọ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam egbò ní pàtì rabbuka wa ma qala àdéhùn tó lọ́n sí fún anabi ní pé yìí ní pọ́tì ọlọ́run ò sì pa anabi tì lókun ìgbà tí ń bẹ láyé wọ́n àti anabi tó kú ọ̀dọ́ kan tó tún padà lọ́dọ̀ ọlọ́run ò pàtì ọlọ́run má pa yín tí má kọ́ yín lọ lára mìíràn ìbákọ́lá àwọn ọmọ ọlọ́run àmín wọlé àbáwá sheikh adam
níjọ́ tí a ń ṣe 40 years ní Markaz Alfazi bàbá wa fàdà lọ lé pé káwọn pe àwọn ará Ìlọrin wá àṣà Ìlọrin kọ̀ọ̀kan tá a ti mọ̀mọ́ wá lọ ni wọ́n á mú wọnú ẹ̀ lọ́dún náà wọ́n á pe bàbá wa làbẹ́íkà wọ́n ní kọ́ wá sí àìsùn kó fi wá kásá àìsùn báyìí ṣe máa wọ́n wákà lọ rí pé gbogbo wákà tí wọ́n bá ń dá láyé wá sí ní máa ń já fún ọjọ́ gbogbo ohun tí Ìlọrin ṣe látòkè délẹ̀ ẹ̀sìn ni Ìlọrin ọ̀nàṣà lọ́wọ́ àwọn bá ń lọ rí bàbá yọ pé Ìlọrin sáré lójú rẹ̀ ó sì máa rẹ́sìn Ọlọ́run lọ báyìí bí a bá jòkó tí ń sá ìsùn nílọrin tí wọ́n gbà bá dòdò wákà wà tí ìjọba fi mọ́ gbogbo tí bá ń wí ẹ máa dọ́sì ń bẹ̀ ẹ máa bá máa ń bẹ̀ àtàwọn kásí Ádámù lọ́ra jẹ́ Allah Ta'ala àánú ìjọ kan sí Ádámù wà lọ́lé wọn pé sí bàbá yọ̀ lákọọ́lẹ̀ ni káwọn sọ gbogbo ẹ̀bí tíra wọ́n àbá àti ń kọ tíra láyé náà ìbò wọn tí wọ́n ń wí kímà tí wọ́n ń wí ní àwọn rí náà àkọọ́lẹ̀ bàbá ìtura rẹ̀ èyí tó fi ṣe wá sí ààrẹ yìí tó pé ọ̀rọ̀ ló fi sọ tọ́jọ́ pé ń ná ọ̀rọ̀ yẹn akíbàbà wa édè ọlọ́mọsàjà rí nípẹ́ o àgbàkọ́lá àwọn ẹni Ọlọ́run tọ́jọ́ pé ń ná wákàtí ń ná ń dá mi wá àti láàmú bá ń bẹ̀ mọ́rántí jọ kan ládùúgbò wa òkú kan kú àwọn àdúgbò wa ká wá wá àwọn àgbàlagbà pọ̀ ń bẹ̀ bàbá àmọ́ Málíkì ní bọ́ńdà náà wọ́n á gbókùú síta wọ́n fẹ́ kí n òjò wálé wọ́n kárùkù bá sáwọ́ bísímìlà wọ́n bá sáwọ́ abẹ́ lé níbi pánù bísímìlà 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 ó jẹ́ kójú ọ̀wọ́ àwọ̀ lọ́dọ̀ wá kà lọ́wọ́ àwòye olóde olóde o ṣé bóun làwa ń sá ẹni àtòrí ẹwà ò ṣe bójú lọ́wọ́ tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. òjò lóde ṣé bóun làwa ń sá ẹni àtòrí ẹwà ṣe bójú lọ́wọ́ tọ̀nà pa nàṣẹ tó sùn gbalaja. ara gbogbo àwọn àfáàǹkárùkù sokún jáde lọ kírun ní inú òjò ó fi bọ́lọ́hùn yẹn jí wọn gbé ẹ̀yìn sá sóhun dídí sá wọ́n kà wọ́n láwọn sí àmọ́ wà sí wọ́n máa ṣe wọ́n kà náà ní ọmọdé àmọ́ wà sí ni bàbá yẹn náà lówó sòsúnjọ́ kan bẹ́ẹ̀ ní bá sì máa dòdò wá kà máa sì bí ìmọ̀jú ṣubú ni torí wà ní Ọlọ́run ni àwa sáré ọlọ ìlú ọ̀tún báyìí ó tún sáré lẹ ìlú òsì ẹlòwájọ sáré lẹ ìwádìí láàrin ọwọ́ awókè báyìí wá kí tó ó ní yóò kó èèyàn méjì yóò kó gbọ́ lọ́lá yóò kó èèyàn méjì yóò kó gbọ́ lọ́ yóò kó lówó yóò kà lùfà o yóò kó èèyàn méjì yóò kó gbọ́ lọ́wọ́ yóò kó èèyàn méjì yóò kó gbọ́ lọ́lá yóò kó èèyàn méjì yóò kó gbọ́ lọ́wọ́ yóò kó lówó yóò kà lùfà yóò kó èèyàn méjì yóò kó gbọ́ lọ́wọ́. ọba sunkún ọ̀rọ̀ wọn káńgá àgbàlagbà ni onídòdó ìwòlá tó mú wá lónìí ìyá ẹ̀ ó ní tí ó kún bẹ́ẹ̀ ayé nù. òní ètí ìdóúnjẹ wọn sọ̀rọ̀ yìí o ẹni bá wo ojú ọ̀rọ̀ ló ti kú ilẹ̀ ti ta wọ́n á wo ní tí ń sẹ́kù lónìí. bí dòdó wa kò ní sọ̀rọ̀ kẹ́rọ̀ ọlọ́run mọ́ bọ̀ bàbá wa ọba àjẹta ọlọ́mọṣà wa fi wọn ìjọ tí wọ́n ń wé láàmì bàbá bí a dà lọ wọn kó gba àwọn wákà ń kálukú àwọn ọlọ́kà gbogbo ń tẹ́ ń dá tiẹ̀ wọ́n nílẹ̀ wá wọn lọ ha bàbá jẹ́ ká lè gbúrògbò dòdò kọ́ wá mi wọ́n lọ wá ẹ bá ń pè wá jáde é ṣe ìgbọ́wọ́ ẹ látàárọ̀ wálé ó ní tí mo mú wá kóró mi bàbá jẹ́ ká ló wì náà ni kó o wo ló wì ó ní ẹ̀rù lọ́rin sòrò ń fa súlú
ẹrù lọ́rùn ìṣòro orúkọ múra gbogbo tí wọ́n ń ṣe wọ̀ látàárọ̀ ara bàbá òun sì tutù nígbà tó bá débẹ̀ wọn. ó ní ẹrù lọ́rùn ìṣòro olùfàṣúlù ẹrù lọ́rùn ìṣòro orúkọ múra ọwọ́ náà ọ̀rọ̀ lánàá ọwọ́ ọ̀rọ̀ ayé náà tó rárá lórí ìbánigbọ́ máa gbé ẹrù lọ́rùn ìṣòro orúkọ múra. tó wá sínú wọ́n fi ṣe ọ̀rọ̀ bàbá àfẹ́sìn wọn ń bá lọ o. ẹjọ́ tí sí Ádámù wá pè làdókà dòdò wọ́tá wọ́n fún làdókà lọ́gbọ́n wá kà sí Ádámù wá pè wọ́n wá sáájú dèjọ́ náà. àwọn wá kọ́ àfikàn tá a wá rí hikima ń bẹ́ẹ̀. wọ́n àti tí wọ́n wá dá lọ́dún náà wákàtọ́ dá lọ́dún náà ni pé ọgọ́ sáré orí ìrí agẹmọ́yó ọ̀gá ọ̀sáré ìrí agẹmọ́yó èrò tí sáré kọ́ làwọ̀ tọ́jà o ọ̀gá ọ̀sáré ìrí agẹmọ́yó ọ̀gá ọ̀sáré ìrí agẹmọ́yó ọ̀gá ọ̀sáré ìrí agẹmọ́yó. Ọ̀gbìn bàbá àfẹ́sì ọ̀gá tí wọ́n sáré rí wọ́n bá àfẹ́sì jẹ́ ọ̀gá tí wọ́n ń kọ́ mọ́ kí wọ́n sì wà lórí àdúrà tẹ̀lé àmì bá ìmọ̀. kọ́ra bí wọ́n bá kú ọdún bá burú tó bá fi gba tẹ̀sùbá lọ́wọ́ wọn èyí ò kú ọ̀fọ́ àpò ẹni bá gbọ́ ọ̀dọ̀ ìgbà wò tí wọ́n kọ́kọ́ láwọ̀ tọ́jà ọ̀gá sáré rí àgẹ̀mọ́. báyọ̀ wọn ní máa ń gbàdọ̀ báyìí àwọn ọba tún lò òdi wá sí báyìí síbẹ̀síbẹ̀ gbogbo ẹni tí ń du ká tí ń sáré ká tó kọ́ bàjẹ́ aláìtọ́nà ti fàlùfà kò ṣe fún wọn. tó torí ẹ̀ tó fi hara rẹ̀ lé mà tó kọ́ mistake dáadáa máa ń ṣe láyé ni wípé tó o bá study ayé dáadáa ó ní nǹkan kan tó wá sí láyé lẹ́yìn ọkọ o lè má rí jẹ tó nǹkan o lè má mu tó nǹkan o lè má rí iná tó nǹkan o lè má wọ̀ tó nǹkan bẹ̀tú kọ́ ọba ti bàjẹ́ àwọn ọmọ ìwọ́ padà wá rí jẹ rẹpẹtẹ wọ́n ó rí mu rẹpẹtẹ wọ́n ó rí iná rẹpẹtẹ wọ́n ó rí lò rẹpẹtẹ àwọn tó bá ti gbàgbàkúgbà ọgbọ́n mọ́tò rẹpẹtẹ ọkọ́lé rẹpẹtẹ wọ́n sọ rẹpẹtẹ tó kọ́ bá bàjẹ́ àwọn òbí dúdú àárín sí mọ́ ọmọlágbájá nígbà owó kálukú ọmọ ọlọ́gìrì bá ń ṣe rán fún bàbá rẹ̀ sí àwọn tó lọ lánàá ni wọ́n gbàwẹ̀ àwẹ̀ làwọn gbà làwọn fi rẹnu sí ọlọ́run kó sàjáre yìí pẹ́ ọ̀bárúkọ láwọn ẹni ọlọ́run ọlọ́run àfa wọ́n fi kíkí gbogbo àfa mo kí bàbá wa ayélujára tí wọ́n ní sí iná fi ojú ìmẹ́ẹ̀nì asàrò ìṣòro ọlọ́run sàjáre yìí pẹ́ mo kí àwọn àfa wa. فضيلة الشيخ حامد أدام الله وياته الإمام يايا أدام الله وياته ọlọ́run jẹ́ àríyí pé bàbá náà tọ́ba wà dábàá wọ́n wá ìní àbíyè nákàlí tí wọ́n ń lò Allah láti bí ọdún ní ọ̀sẹ̀ wà náà nù. wọ́n yàtọ̀ wàláhì wọ́n yàtọ̀ ìfọ̀kànbalẹ̀ èèyàn sì ló kọ́kà fi balẹ̀ ọlọ́ọ̀ni máa fi hàn lára balẹ̀ ẹ lè wá ní èsì tó sì máa làágùn bọ́lá bá fẹ́ kó dà mọ́ bọ́ wàláhì wọ́n wà ní èsì ó sì máa làágùn ọ̀rọ̀ ń fún rẹ̀ ló fi lọ́kàn balẹ̀ tí bàbá náà wá di méjì lọ́dọ̀ mi marikafi bẹ́ẹ̀ bọ́dọ̀ bàbá Sheikh Adam bàbá Sheikh Miskin ẹ̀dí Allahu ta'ala anu tí bàbá Sheikh Miskin bẹ́ẹ̀ ọ̀nà méjì bàbá bá kàn mí ọlọ́njọ́ àríyí pẹ́ ẹlẹ́mọ̀dúwà Muhammad àwọn afárá Sheikh Abdulgani ọlọ́njọ́ àríyí pẹ́ àti àmọ̀ ọlọ́njọ́ àrà pẹ̀lú àwọn afárá Abubakar ètò ọlọ́run dákun wọlá àwọn tí bàbá sí Adamu fi ṣàdúrà fún yín báyìí ọlọ́run bá ti ṣàdúrà fún yín ó sì máa ṣe àgbà kúrẹ́njọ́ náà ni wọ́n wá bíbẹ̀ wọn ò tiẹ̀ bàbá gbọ́dọ̀ sì lọ àbí iná bá ti rìn jù àbúrò dúró wọ́n aṣọ kalẹ̀ wọ́n ṣàbọ̀lá
ó ṣe fàájì fàlàfíà ara wọ́n kàn dún bẹ́ẹ̀ ni wọ́n bá ní tọ́jú sí jáde ní bá ń kó su wá kó búrẹ́dì wá kó gbẹ wá ọ̀rá níta tó lé lóyún wọn ọ̀kan náà mọ́ríkàsì bàbá ní wà yín náà àwọn mọ́ríkàsì kan tó wà ń bí. ọlọ́run ni àbámu Allahu Akbar ọlọ́run pọ̀ wá takú síbi ìrú pọ̀ ìwọ yìí ní sẹ́sẹ́ ọlọ́run fọ̀ lálùbáríkà ó sì ti dàṣẹ ọlọ́jà àríyìn pẹ́ ọlọ́run wa Muhammad sallallahu alayhi wa sallam. tó bàbá wa president fún IDP national president Alhaji Abdulhamid Abdulhadi bàbá wa Haji Abdulhamid bàbá nkẹ́ bàbá náà púpọ̀ gbajúmọ̀ sí ni wọ́n.